níjó ní ìta sọ̀rọ̀ wípé property tí mo bá ti rà lóko rẹ̀ kì í ṣe tiẹ̀. Ó fẹ́ sọjọ́ ìbí ni, anything tí ò bá wù ẹ́ fẹ́ ṣe wedding anniversary ni, lọ́kọ rẹ̀ wá wù ọ́ sùnsùnsùn ló present gift fún ọ. Kódà ó lè jẹ́ fóònù, àbó sí ilé iṣẹ́ fún ọ, àbó invest fún ọ, ló wá gbé dọ́kúmẹ́ǹtì ló ní kó wò òkè kó wò ẹyẹ nínú tiẹ̀ náà ń dùn tí ìsìsokọ̀ rẹ̀ ní bẹ lórí rẹ̀ kì í ṣe tiẹ̀. Kì í ṣe tiẹ̀ àti já ẹ̀já náà ìfẹ́ náà nífẹ̀ẹ́ yín ó fọ́jú mọ̀ wọ́rì tiẹ̀ náà fẹ́ wọ gọ́gù ni ó padà wẹ́ mọ́ bínú gọ́gù ni ó wọ̀ tó jẹ́ pé ọmọ in fact ẹ̀hún tó wà street kejì gọ́gù rí òrìyàn kò yọ báyìí nìsín tán kan ti rí náà so kódà ẹni tó tí ò sí lórílẹ̀‐èdè ibi tán wà ó ti rí lọ́wọ́lọ́wọ́ báyìí só ti yí ọ ara lè yín kan ni wọ́n ti tarí ìtàn wọ́n rè dán ta lè ṣẹ́tán sí fún ọ ni kí ló sì fà á sókọ wọn ní bẹ lórí rẹ̀ rárá sówó wọn náà fi rà rárá ṣé wọ́n gbé ìwé kinní ní ọ lọ rárá ọ̀rọ̀ ilé ayé sì rí nu. Ọkùnrin náà ti gbọ́n ní ìsìn wọ́n ti gbọ́n kò sẹ́ni tó fẹ́ ṣàṣedànù mọ́ torí wọ́n mọ̀ pé ó lè dọ̀la ń lọ ní ìsìn kẹ́ẹ̀túká ìtàn wa ti rà fún ọ sọ́mọ kó lọ ni àwọn náà ti ń dá ọgbọ́n sí ọ̀rọ̀ ara wọn wọ́n fi orúkọ wọn wọ́n fi wá ra ilẹ̀ wọ́n wá pìrìsẹ́ǹtì rẹ̀ fún ọ tí ìbá rẹ pé kọ́kọ́ orí tiẹ̀ gan bá sọnù bó lè yàn ṣe forúkọ rẹ̀ ralẹ̀ tí wàá pìrìsẹ́ǹtì rẹ̀ fún ọ wípé ìwọ lọ ní ìwọ ló ń fún tí wọn náà wàá gbé fóònù ẹ the best husband in the world igbá kan àwo kan ìkòkò bàbá àsásùn àwo ò fọ́ kí ni mo sọ fún yín àfọ́ torí ó yí àwa kan ṣọ́ọ̀bù tẹ́lómi ń bẹ nínú rẹ̀ o tó bá ṣe tí ò yẹ kó ṣe ní ìsìn wọn gbà kọ́kọ́ lọ́wọ́ rẹ̀ bó bá jóṣù kan náà tó rí ọkọ ọbẹ̀ oṣù kan náà ni ó tó padà ṣọ́ọ̀bù so ti yí àwa ò fọ́ fún gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn àfọ́ mọ́ sọpọlọ ẹ kalẹ̀ wọ́n ra fóònù fún ọ ordinary phone ó kọ wọn níbẹ̀ lórí rẹ̀ ó wá ń gbé fóònù káàkiri kí nǹkan mọ́ gbúdọ̀ ṣẹlẹ̀ kan wá ní madam sẹ́yìn ẹni fóònù kọ́ ní yes èmi mo ní kan ní ẹ mú rìsíìtì wá kó di ẹ̀dẹ̀ lẹ́yìn lẹ́ni kọ̀ọ̀sẹ̀ tó wá mọ̀ sí hello my dear fóònù tẹ́ ẹ rà ń gbà yẹn wọ́n mọ̀ lẹ́ni tó wà lórúkọ tó wà lórí rìsíìtì làwọn fẹ́ rí ẹ̀rà sèmi kú ọ mẹ́ra tẹ̀rẹ̀kẹ́ mọ́ọ̀sì ìyá ni o wọ́n sì fẹ́ tiẹ̀ débẹ̀ tó bá dẹ̀ wò pé after all wọ́n kò sí ohun tó lọ títí ọlọ́ọ̀lọ́ nìkan ló lọ títí o mò ń já yín sínsìn kò yé kò sí ohun tó lọ títí ọlọ́ọ̀lọ́ nìkan ló lọ títí sọ́dọ̀ tán break up yẹn náà n ò ní nínú àjẹ́ndà wípé tábà ti fẹ́ ra ọdún báyìí làá ló ń bẹ o ó wá bẹ́ẹ̀ ni só ti yí ọmọ ìgbà tí ẹ̀ náà ò dé kó lu ọpọlọ ẹ kó sọ ọpọlọ ẹ kalẹ̀ àánú ẹ̀ ló ṣe mí o láti kẹ́rin iná bá like comment ẹ share subscribe o.